Goni fọ́lọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà. Mo kí gbogbo wa níbi gbogbo tẹ́ tí ń gbọ́ mi. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Mo kí gbogbo oníṣẹ̀ṣe pátápátá tó ń sin ẹ̀sìn ìbílẹ̀. Ọlọ́run tó ní àlàáfíà kò ní jẹ́ ẹ ṣubú dẹrù ayọ̀nù. Mo rí pé ẹ nífẹ̀ẹ́. Mo dẹ̀ rí wípé àlàáfíà ó hàn lára yín. Ìwọ ọmọlúàbí ó ń bẹ ní ara yín. Mo máa ń kíyèsí bí oníṣẹ̀ṣe bá ń wọ́de lọ tí wọ́n ń lùlù tí eégún ń jáde tán bá déwájú mọ́sálásí tán gbúrò irun wọ́n á dẹ̀ dúró wọ́n á pàlù wọ́n á kọjá mọ́sálásí yẹn ká tó lùlù. Mo kí yín gan o, ìfẹ́ ńlá lẹ ní. Ṣé bí ọ̀pọ̀lọpọ̀ wa ẹ gbà wá lálejò ní both Muslim and Christian. Ngbà tá a wá jẹ yóò tán báyìí àwa dọkọ mo ló ń lọ́wọ́ ẹ kú sùúrù ẹ kú faradà wa. Bákan náà àwa Kristẹni mo kí àwa náà tí n bá ń sọ pé kò sálàáfíà nu gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta mo mọ̀ pé níwọ̀n bá àwa kan ní àlàáfíà ṣùgbọ́n tí n bá kọ́kọ́ tọwọ́ bọnú ẹ̀sìn wa wọ́n á ní mo máa ń dojú kọ ẹ̀sìn mùsùlùmí ni ṣùgbọ́n ẹ̀kọ́ ti fojú múmu hàn báyìí kálukú ti máa láṣejù. Mo kí ẹ̀yin mùsùlùmí dáadáa o, ẹ̀yin mùsùlùmí òdodo ni o, àtẹ̀yin tẹ́ ti yí padà sínú ṣẹ̀ṣẹ̀ àtẹ̀yin tẹ́ yí padà sínú kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì náà ní faradà. Táwa náà bá ń wọ́de lọ tá a fẹ́ jọ́sìn tá a bá déwájú mọ́sálásí á pàlùwà tá a bá gbọ́ pé wọ́n ń pèrún lọ́wọ́ á pàlùwà. Ẹ̀tún wá wò faradà ńlá. Mùsùlùmí máa dìde á lóun fẹ́ lọ sí Jerusalem á jẹ́ Aji Kudus. Kìrìsìtẹ́nì ò ní wọ́n lára. Wọ́n ní sọ pé àfẹ́yìn bẹ̀. Wọ́n ní sọ pé kì í ṣèyàn mímọ́. Ó kù Kìrìsìtẹ́nì tí ó múra bó fẹ́ lọ sí Mẹ́kà. Wọ́n á dènà rẹ̀. Wọ́n ní jẹ́ kó lọ. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tẹ́lẹ̀ mo sọ fún wa pé àwọn nǹkan tí mò ń rí lọ́rọ̀ ara wa ó yà mí lẹ́nu. Pápá mùsùlùmí ó mà lágbára o. Àwọn irọ́ tó nípọn, irọ́ ńláńlá káfíwówó, ìyẹn ti dé Nàìjíríà lọ́jọ́ tó pẹ́. Mọ́mọ́ kò mí ní èjẹ́ ráàyè ṣe tèmi. Ìtàn ọlọ́dẹ pẹ̀lú ejò nínú igbó. Mi ò lọ bẹ̀rẹ̀ lẹ́ni o, kó lè mọ̀ pé àwa lánú ayé náà kọjá díẹ̀, àṣẹ tíátà ṣe fújì kó tó di wípé agbégbá iṣẹ́ ìránṣẹ́. Mùsùlùmí àfáà kí ló dé? Òní alágẹmọ kú ojú àrùn, ọ̀la alágẹmọ kójú ná. Bójú ò bá tààrò sójú òye ó ti alágẹmọ ni. Àti ẹ̀tún wá gbọ́ tàwọn ọmọ kéékèèké kí ni tàgbàlagbà babalágége. Ẹjọ́ ẹ bá ń sáré wo fídíò yìí láàrin ìṣẹ́jú kan. Wọ́n ní ó tún dé. Wọ́n sọ pé tó babalágége tún dé. Ànábì Ìsá. Ànábì Ìsá. Ó níyàwó. Ó níyàwó. Ànábì Ìsá níyàwó. Ó bímọ. Ayyakumullah. Ó bímọ. Bàbá Ànábì Ìsá níyàwó. A rí débi pé ó bímọ. Akramakumullah. Ayyakumullah. Mashallah. Ìyẹn lèyàn máa fi béèrè pé ṣọ́lọ́run níyàwó Ọlọ́run ọba ń bímọ. Allahu Akbar. Ìyẹn lè yóò máa fi wò ó pé sí Ọlọ́run lè níyàwó, ṣọ́lọ́run lè bímọ. Lèyàn ò fi wò ó pé ṣọ́lọ́run nílùú.
èyí ó fi wọ́n pé sọ́lọ́hun nílùú Ànábì Ìsá yìí tora Ànábì Ìsá yìí wọ́n ní Ìsá an-Nasara pé Ìsá Nasara ni ọmọ Nazareth wọ́n ṣe nísbà rẹ̀ wọ́n fi tì síbẹ̀ pé ara Nazareti Jesus of Nazareth. So Ọlọ́run ò nílùú. Ọlọ́run ọba ò nílùú, òun ló sì ní gbogbo ẹ̀. Òun ló ní gbogbo ẹ̀. Òun ló ní gbogbo ẹ̀. Òun ní ń fa àwọn èèyàn síbì kankan, òun ló fa wá sáré gé nísìn. Ó fa àwọn kan sí Ìlọrin. Ó fa àwọn kan sí Kánò. So ó ṣe wá lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀. Ó pín wa lọ́tọ̀ọ̀tọ̀, òun ló dá gbogbo wa fi wá há síbì kankan pé ká máa ṣaṣojú òun bẹ́ẹ̀. So tọ́lọ́run bá nílùú ni. Tọ́lọ́run bá nílùú ni. Ta ló ní èyí tó kù? Ta ló ní èyí tó kù? Náà láfi mọ̀ pé Ànábì Ìsá kìí ṣọlọ́run, kìí ṣọmọ Ọlọ́run, kò dẹ̀ sí nǹkankan tó fi lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Ọlọ́run. Èyí tí mo wí pé ó bímọ. Ó bímọ, ó dẹ̀ níyàwó. Ìtí Babaláyégé wí lórí ẹ̀. Mo lè má kún wọn tán. Mo lè má kún wọn tán. Bàbá lè láwọn àwọn lè má kún wọn tán lórí ọ̀rọ̀ náà. Àmọ́ bó nǹkan tí wọ́n ń wí tó ṣẹlẹ̀ ni. Ihun tí wọ́n wí tó ṣẹlẹ̀ ó náà ni pé a fi mọ̀ wípé Ọlọ́run ọba ni kò sí ohun tá a lè fi nǹkankan wé níbi gbogbo orú àwọn ìròyìn tá à ń sọ yìí. Wọ́n bá ń lọ tí wọ́n bá ń ṣe ìwádìí dáadáa. Bẹ́ẹ̀ bá ń ṣe ìwádìí dáadáa. Yóò rí ilé tí mo wí. Yóò rí tí àwọn Babaláyégé tí wọ́n wí. Tó àwa ìjà ṣùgbọ́n abúni ń jẹ́ abúni àbí akíni ń jẹ́ akíni afinihàn ń jẹ́ afinihàn. Èwo lára àjàyè tí ń kọjá lọ lójúde Ògúnmọ́lá ẹlẹ́gbà tànábì Ìsá ẹgbà ti Jésù tẹ́ bá ti dárúkọ ẹ sàlámà fún Ànábì Ìsá alayhi salam. Ẹjọ́ ta ni màá sọ pé mo fẹ́ràn bàbá rẹ̀ tí máa dẹ̀ ẹ̀rọ ọmọ rẹ̀ ọmọ Gbàdàmọ́síkọ́ yìí bàbá rẹ̀ yẹn ó lè ní bàbá rẹ̀ yẹn lọ́jọ́ tí ẹ gbọ́ wípé alágbèrè ni ológun bàbá ẹ̀ inú ọmọ Gbàdà ó dẹ̀ dùn. Níbo lẹ ti gbọ́ tàn pé Jésù ní girlfriend ó láya ó bímọ? Kò tún wá dùn mí torí mi ti ẹ̀rọ pé àgbàdé bá bàbá tí ọba rẹ̀ ti ń dàgbà tí ń wọjọ́ alẹ́ lọ a máa ṣe kí ní kẹta ń pè ní rànràn tàbí kó máa rí àpẹẹrẹ ọ̀run. Mo tún wá gbọ́ pọ́rẹ́ bàbá díẹ̀ gbogbo ilé papọ̀ kan fi máa sọ oríṣiríṣi tí wọ́n ń sọ yìí torí kò sí tí wọ́n mú jáde nínú àdìt kò sínú Kùránì kò sínú Bíbélì. Wọ́n wá lọ́dọ̀ yín ni ọgbọ́n pọ̀ ló pin sí pé inú ilé yín ìlọgbọ́n pọ̀ sí bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bọ́gbọ́n bá pọ̀ jù a máa pa ọlọ́gbọ́n lára nígbà míì a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Àwọn òbínú àwa ọjà àwọn òsì ní bẹ́ẹ̀ ni kẹ́ni lórúkọ jẹ́ bàbá Lágége ó lágbára o ẹ̀wá awé tó burú ń bẹ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ lẹ́yìn bóyá ọmọ kéwú torí gbogbo akọ́nà ọmọ lẹ́yìn kéwú yín bẹ́ẹ̀ bá jẹ́ àfáà wọ́n wá ń kọ́fà tí ò ṣe é kọ́fà. Ìwé kan ti sọ bẹ́ẹ̀ rí bàbá kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ sọ bẹ́ẹ̀ ohun tí bàbá mi nìkan yẹn kan wá tún sọ mo tún gbọ́ bí i méjì kan yí pé lóòótọ́ kò sí ẹ̀rí tó fi múlẹ̀ pànàbí Ìsá fẹ́yàwó bímọ kò dẹ̀ tún sẹ́rí tó fi múlẹ̀ pé ọ̀fẹ́yàwó kò bímọ èwo ni ká wá dúró lé lórí. Àkíyèsí méjì àbí mẹ́ta nítorí àkókò tí mo fẹ́ kẹ́yìn onígbàgbọ́ ọmọlẹ́yìn Kristi dìmú òun ni wípé àwọn ẹlẹ́bọ wọ́n ti dojú ìjà kàwọn aráabí wọ́n yí padà sọ́dọ̀ àwọn Kristẹni ẹjẹ́ ajé àgùntàn tá a máa ń jẹ́ bọ̀ jẹ́jẹ́ kò sọ̀rọ̀ ọjà o ẹjẹ́ kan bú Jésù bó bá jù bẹ́ẹ̀ lọ ó bímọ inú ọmọ tó bí èmi jẹ́ kan nínú rẹ̀ ṣé ẹ gbàgbé ijọ́ tó ti ń fa wàhálà kúlúfù àlá àádú sàmọ́dù àádú whatever àádú
Ọlọ́run bí mẹ́nìkan òbí wọ́n ti wá fàdé bí wípé ẹsẹ̀ bẹ́ẹ̀ gbọ́ngbà tí bàbá sọ wípé ẹ̀yin claim wípé ní tí bàbá sọ yẹn kò jẹ́ bẹ́ẹ̀ ó tún jẹ́ bẹ́ẹ̀ bó bàbá sọ wípé sí Ọlọ́run nílùú ni ìgbà tán pé ní Jésù ti Násárẹ́tì ta ló pe Jésù lọ́lọ́run fún yín? Jesus is Lord. Olúwa ni Jésù kì í sí Ọlọ́run. Ó dáa tí a bá wá sọ pé èèyàn Olúwa Lord, kí ló dé tẹ́ ẹ bọ̀wọ̀ fún adájọ́ ní court? My Lord. Kò sí tó lè jẹ́ láyé níwájú adájọ́. My Lord, wá dìde dúró. Jésù jù bẹ́ẹ̀ lọ, ànábì jù bẹ́ẹ̀ lọ. Ọkàn wù yín kẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ni. Ọkàn wù yín kẹ́ dá wàhálà alẹ́ ni. Àkókò ti lọ, bá máa lo Bíbélì. Ṣùgbọ́n time ti lọ, Revelation 27. Ojú yẹra pé nígbà tí ẹgbẹ̀rún ọdún abẹ́ tí ìrí bẹ̀ kà ní. Nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé. Tẹ́gbẹ̀rún ọdún náà bá pé. A ó tú Sátánì sílẹ̀ kúrò nínú túbú rẹ̀. A tú Sátánì kúrò nínú túbú ẹ̀. Yóò sì jáde lọ. Yóò jáde lọ. Láti máa ta àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jẹ. Ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn, Sátánì ti wọ ọ̀pọ̀lọpọ̀ ọkàn ènìyàn. Wọ́n dẹ̀ fẹ́ dá wàhálà lẹ̀, wọ́n fẹ́ dá lúrú, wọ́n fẹ́ kálàáfíà ó jọba ní gbogbo ọ̀nà. Àní mò ń bá àfáà kan sọ̀rọ̀. Ó ní Kùránì àwọn lẹ́tọ̀ọ́ Kùránì ànábì ló sọ bẹ́ẹ̀ pé kàn lọ máa ka Bíbélì. Ó lọ máa fàáyọ fún mi, kò tí ì sẹ́ndì ẹ̀ sí mi o. Ẹsẹ̀ Kùránì yẹn torí mi ò mọ Kùránì. Ó lànà bí ṣe fẹ́ sọ fún yín torí a gbọ́ wípé Tàórátà Ìnjílà Sẹ̀búrà pé ìwé mẹ́ta ètà fún Musa, ètà fún Dáúdà, ètà fún Isa gbọ́dọ̀ yapa ẹnu sí ni mo gbọ́. Ẹni tó dẹ̀ sọ̀rọ̀ yìí ó pe gbọ́dọ̀ pé ìdínà stratali mustakima ohun ọba fínimọ̀nà lọ́lọ́run kì í ṣe pé ó mọ̀nà tán ẹ̀yin àfa ẹ̀dẹ̀ wa ti mọ̀nà jù tó àfa ẹ̀sìn kóòtù Ọlọ́run àwa ń wò yín ràn Jésù Násárẹ́tì Ọlọ́run kì í nílùú abẹ́ ẹ̀gbọ́ bẹ́ẹ̀ ni èébú má pọ̀ tán máa yọ sí lára tó bá jẹ́ nìkan ni ẹ lọ ṣe ọsọ blasphemy ọyẹ kan gé orí rẹ̀. Mo gbàdúrà fún gbogbo ènìyàn ẹ lọ wà lálàáfíà ìlú ìmọ̀ lálàáfíà gbogbo ẹ tí mímí ìkìlọ̀ àti pípa bíi ti Sọ́ọ̀lù lórúkọ Jésù Ọlọ́run kó wọnú ọkàn yín. Bàbá wa Lágége Ọlọ́run kó túbọ̀ fún yín lálàáfíà kó fún yín lẹ́mìí gígùn. Àwọn ọ̀lẹ́jọ́ kan àjọ pàdé ní ọjọ́ àgbéǹde èyí tẹ́yìn pè ní àlùjànnà táwa pè ní Jerusalem. Ìdájọ́ yín ò sí lọ́wọ́ mi, tèmi ò sí lọ́wọ́ yín àti gbogbo mo ti ń bẹ lọ́run kí ìjọba Bọ́lá Ahmed Tinubu kó tù wá lára torí ọ̀pọ̀lọpọ̀ àfáà tó ń sí ahọ́n sọ tó ń sí ọ̀rọ̀ sọ àwọn ọ̀lẹ́tẹ̀ láàfáà tó ń tẹ̀lé wọn àwọn arọ́wà sí ẹni tẹ́lẹ̀ àfáà bá sọ kan wọ́n pè sí mẹ́fà àwọn Yorùbá dẹ̀ ti pè é lórúkọ lọ́jọ́ ti pẹ́ ọ̀lẹ́tẹ̀ láàfáà lásìkò Bọ́lá Ahmed Tinubu nìṣẹ́ yìí sọ̀sọ̀kùsọ̀ yóò dára fún wa ẹ wà lálàáfíà Jésù Olúwa wa.